Ẹ kú dédé wòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́ yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́falẹ́yẹ. Nínú ìfọ̀rọ̀wérọ̀ tí Bíọ́dún Búsàrí ṣe pẹ̀lú Masaudu Abdullahi Abubakar ni ó ti ṣàlàyé bí bàbá rẹ̀ tí ó jẹ́ olóyè àgbà imam ní mọ́sálásí Àwátì ìlú Nga ìjọba ìbílẹ̀ Barkin-Ladi agbègbè kan ní ìpínlẹ̀ Plateau wípé rògbòdìyàn kan bẹ́ sílẹ̀ nílùú àwọn tí àwọn agbébọn náà sì pinnu láti máa pa àwọn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì ní ọdún 2018 ní nǹkan bíi déédé agogo 3:00 sí agogo 4:20 3:30 to 3:40 p.m. ọ̀sán nígbà tí àwọn fẹ́ kírun ìṣà nínú mọ́sálásí. Bí àwọn ṣe gbé ojú sókè ní àwọn rí ọ̀pọ̀lọpọ̀ Kìrìsìtẹ́nì tí wọ́n sàsálà fún ẹ̀mí wọn. Àwọn mìíràn sá wá sínú mọ́sálásí tí àwọn ti fẹ́ kírun tí àwọn mìíràn gbọ̀nà ilé àwọn lọ nítorí pé bàbá òun kò yà ẹ̀sìn kankan sọ́tọ̀ rárá. Gbogbo ènìyàn lápapọ̀ ló máa ń tọ́jú. Ní kété tí àwọn darandaran agbébọn tí ó lé ní 100 yìí rí wípé inú mọ́sálásí àti ilé àwọn ni wọ́n sá lọ fún ààbò ni wọ́n wá bá àwọn ní ibi méjèèjì yìí tí igbákejì bàbá òun àti àwọn ará mọ́sálásí yòókù kojú wọn tí wọ́n sì sọ̀rọ̀ tútù àti ẹ̀bẹ̀ fún wọn. Ní àwọn tí ó tó 300 Kìrìsìtẹ́nì 300 tó bọ́ lọ́wọ́ ikú. Ó tó ọjọ́ 4 tí àwọn ẹlẹ́sìn mùsùlùmí yòókù nínú ìlú fi ń ṣe ìtọ́jú àwọn Kìrìsìtẹ́nì yìí kí ó tó di pé wọ́n fi ìlú àwọn sílẹ̀. Ṣùgbọ́n nígbà tí àwọn bọ́ sínú igbó lẹ́yìn ìgbà tí àwọn adàlúrú agbébọn yìí ti lọ tán ní ọjọ́ yìí ni àwọn rí ọ̀pọ̀lọpọ̀ nínú igbó tí wọ́n ti pa. Bí ó tilẹ̀ jẹ́ wípé ìkọlùkọgbà yìí ti rọlẹ̀ ní ọjọ́ yìí, àwọn ìjọba ti wá kó àwọn lọ sí ibi ààbò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Kọmíṣánná fún ètò ẹ̀kọ́ àti ti Human Capital Development Dókítà Lawal Olóńgbẹ́bẹ̀ ni ó ṣe ìkéde ìwọlé àwọn iléèwé ìjọba àti ti aládàáni láti bẹ̀rẹ̀ ètò ẹ̀kọ́ wọn fún sáà kejì ní ọjọ́ Ajé tí í ṣe ọjọ́ kejì oṣù kejì February 2 ọdún 2026 lẹ́yìn ìgbà tí wọ́n ti rí dájú pé ètò ààbò tún ti le dandan sí ju ti àtẹ̀yìnwá lọ. Ìròyìn yìí náà ló rán gbogbo ènìyàn létí wípé láti bí inú oṣù kọkànlá November ọdún 2025 ni àwọn iléèwé ìjọba àti ti aládàáni apá kan ní apá gúúsù Kwara ní ìjọba ìpínlẹ̀ àti ti ètò ẹ̀kọ́ ti ilé ìwé wọn pa, nígbà tí àwọn iléèwé mìíràn tí ó wà ní ìpínlẹ̀ náà àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ sì ń tẹ̀síwájú pẹ̀lú ètò ẹ̀kọ́ wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Ààrẹ Bọ́lá Tinubu ti gbóríyìn tí ó sì tún ń bá akọni olóògbé Fẹlá Aníkúlápó Kútì yọ̀ ayọ̀ ńlá lórí àwọn orin tí ó ti kọ nígbà ayé rẹ̀, èyí tí ó gba àmì ẹ̀yẹ tí wọ́n máa ń pè ní Grammy Award àkọ́kọ́ irú rẹ̀ ní ilẹ̀ Adúláwọ̀. Ààrẹ nínú ọ̀rọ̀ àkọsílẹ̀ rẹ̀ èyí tí ó pe àkọlé rẹ̀ ní Fẹlá wà láàyè ni ó ti tún ṣàpèjúwe Fẹlá gẹ́gẹ́ bí ẹni tí ó ju orin lọ. Ó jẹ́ ohùn àwọn ènìyàn tí kò bẹ̀rù ohunkóhun, ọ̀jọ̀gbọ́n òmìnira àti ẹni tí ó fi orin rẹ̀ mú ìyípadà ọ̀tun dé bá orílẹ̀-èdè nípa lílo orin rẹ̀ yìí láti fi kojú àìṣòtítọ́ àti àìṣòdodo tí ó sì tún ṣe àtúnṣe ayé orin kíkọ lágbàlá ayé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Kamorudeen Ogundele tí ó jẹ́ olùrànlọ́wọ́ lórí ètò ìròyìn fún Attorney General àti Federation AGF Lateef Fagbemi ni ó sọ̀rọ̀ yìí jáde síta ní ọjọ́ Ìsinmi wípé àwọn afurasí tí wọ́n lọ́wọ́ nínú ìpànìyàn tí ó wáyé ní Yelweta, ìlú kan ní ìpínlẹ̀ Benue, èyí tí ọwọ́ ti tẹ̀, ni àwọn yóò gbé lọ sí ilé ẹjọ́ àpapọ̀ tí ó ga tí ó kalẹ̀ sí ìlú Àbújá níwájú adájọ́ Joyce Abdulmalik ní ọjọ́ Ajé. Ogundele wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ìpinnu yìí kò ṣẹ̀yìn ìwádìí ìtanilára tí ó wáyé àti àwọn àjọ ìjọba àpapọ̀ kọ̀ọ̀kan tí ó lọ́wọ́ nínú ìpànìyàn náà. Ó tún wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé iléeṣẹ́ Attorney General ti orílẹ̀-èdè yìí àti ti Mínísítà fún ètò ìdájọ́ fẹ́ fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé ìdájọ́ òdodo ni yóò lékè kí àwọn bá lè fi pa àrokò tó lágbára sí àwọn ọ̀tá orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń ṣiṣẹ́ láabi wọn lábẹ́ ìbòjú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Ìròyìn eléyìí ló ṣe àfihàn wípé àwọn ẹgbẹ́ ọmọ ogun Joint Task Force Àríwá Ìlà Oòrùn ti Operation Adenkai OPHK ní ọ̀gá wọn lórí ọ̀rọ̀ ìròyìn Lieutenant Colonel Sani Uba
ti sọ jáde síta nínú àkọsílẹ̀ rẹ̀ wípé àwọn ti ṣe àṣeyọrí ńlá nípa pípa àgbà olórí ẹgbẹ́ Boko Haram àti ti Islamic State West African Province (ISWAP) Abu Khalid, tí wọ́n mọ̀ sí adarí apàṣẹ kejì, àti àwọn 10 mìíràn tí wọ́n jẹ́ adàlúrú agbébọn nígbà tí àwọn ṣiṣẹ́ lóru ní ìpínlẹ̀ Borno nínú igbó Sambisa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn This Day. Olórí abúlé Kumiwali Ishaku Danzumi ti fìdí rẹ̀ múlẹ̀ wípé nínú àwọn olùjọ́sìn tí ó dín díẹ̀ ní 177, àwọn tí ó tó 80 olùjọ́sìn ti sá àsálà kúrò lọ́wọ́ àwọn ajínigbé tí wọ́n kọlu agbègbè ìjọba ìbílẹ̀ Kajuru ní ìpínlẹ̀ Kaduna lẹ́yìn ìgbà tí wọ́n ti lò ọ̀sẹ̀ méjì ní àwọn abúlé tí ó wà lẹ́gbẹ̀ẹ́ wọn. Ó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ìfọ̀rọ̀wérọ̀ rẹ̀ tí ó ṣe pẹ̀lú iléeṣẹ́ Punch ní ọjọ́ Ìsinmi lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ wípé òun ṣàkíyèsí wípé ó ṣì kù àwọn tí ó lé ní 100 ènìyàn nínú àkóló àwọn ajínigbé agbébọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Leadership. Adarí àti olùṣe eré orí ìtàgé àgbéléwò Kúnlé Afọláyan ti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ọ̀rọ̀ àhesọ tí ó dá wàhálà sílẹ̀ níbi abala tí òun ti fi èròǹgbà òun ránṣẹ́ wípé àwọn ènìyàn ló ṣi èròǹgbà òun túmọ̀ àti pé òun kò darí ọ̀rọ̀ òun sí Fúnkẹ́ Akíndélé. Ìbéèrè tí wọ́n bi òun lórí ìdàgbàsókè àti gbígbé eré ìtàgé síta ni òun sọ èròǹgbà òun lé lórí nígbà tí òun sọ̀rọ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán ti Arise. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Guardian. Iléeṣẹ́ ìròyìn kan ní orílẹ̀-èdè India ni ó ṣe àfihàn àkọsílẹ̀ ìròyìn wípé arákùnrin adẹ́tẹ̀ kan tí ó máa ń ṣagbe owó káàkiri nínú àdúgbò kan ní ìpínlẹ̀ India, Madhya Pradesh, ó jẹ́ olówó ńlá tí ó ní oríṣiríṣi ilé àti ilé-iṣẹ́ ní orúkọ rẹ̀. Dídi olówó tó di olówó kò ṣẹ̀yìn mímúra sí iṣẹ́ owó títọrọ káàkiri ìlú tí àwọn ìjọba ìbílẹ̀ lẹ́nu lọ́lọ́ yìí bẹ̀rẹ̀ sí ní kó àwọn tí ó ní ìpèníjà ara tí wọ́n ti ń ṣiṣẹ́ agbe yìí fún ọdún pípẹ́ ní agbègbè Sarafa Baza. Ọkùnrin adẹ́tẹ̀ yìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Mandila yìí jẹ́ ẹni 50 ọdún. Òun náà wà lára àwọn tí ìjọba ìbílẹ̀ kó kúrò lójú ọ̀nà tí wọ́n sì jẹ́ kí ó wẹ̀. Wọ́n fún ní aṣọ tí ó mọ́ dáradára láti wọ̀. Lẹ́yìn ìgbà náà ni wọ́n wá ń bi í ní ìbéèrè lórí bí gbogbo nǹkan ṣe rí fún un. Ni òun náà fèsì wípé ìgbé ayé òun kò burú débi pé òun kò ní ìrètí kankan rárá, àti pé òun máa ń pa tó ẹgbẹ̀rún rúpì owó ilẹ̀ wọn ní òòjọ́ nínú iṣẹ́ agbe tí òun ṣe. Òun sì tún máa ń yá àwọn olùtajà ilé ìtajà lówó pẹ̀lú èlé ní ìlú Sarafa Baza. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune Online. Ìròyìn eléyìí ló ṣe àfihàn ọ̀rọ̀ títọrọ àforíjì àwọn ènìyàn àti àwọn olóyè nínú ẹgbẹ́ òṣèlú People Democratic Party (PDP). Àwọn ọmọ ẹgbẹ́ bíi Ọ̀jọ̀gbọ́n Dennis Itiyaya, Honorable Taka Uka tí ó jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ tẹ́lẹ̀ rí, àti àwọn alátìlẹyìn rẹ̀ nípa bí wọ́n ṣe fi tipátipá gbé olùdíje fún ipò gómìnà Engineer Titus Uba lé wọn lórí nínú ètò ìdìbò gbogbogbò ti ọdún 2023. Èyí ni àṣìṣe ńlá gbáà tí òun ṣe tí ó sì já sí fífi ìdírẹmi tí ẹgbẹ́ òṣèlú PDP ṣe ní ìpínlẹ̀ Benue. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Sun. Ìròyìn Lerefe Toni kò ní jù báyìí lọ nítorí pé kí n lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn Lerefe mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ́kàn sí YouTube channel ìròyìn Lerefe, kí ẹ bá mi subscribe, kí ẹ sì tún má gbàgbé láti fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn Lerefe síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.